Ọdúnládé Adékọ́lá Gbàdámọ́sí oníkẹ̀kẹ́ sára rẹ̀ rèé o ó gbiná kárí. tó bá jẹ́ mọ́tò ló tà fún wọn kọ́ tó bá jẹ́ pé mọ́tò ni mo tà fún wọn máa mú bọ́ máa yìn fún ni. àbí kò lè dáa fún yàrá ìyá Gbàdá àbórí Gbàdá burú ni. àgbéjáde wìtìwìtì ló ń tà Ọdúnládé Adékọ́lá. sọ́kàn bí ọ̀sẹ̀ méjì tó kọjá òun ló já chain. mo kìlọ̀ fọ́mọ ẹ̀ ní o. Gbàdámọ́sí oníkẹ̀kẹ́ lábọ́lọ́mọ náà mọ kí yàrá ẹ̀ pariwo. dààmú ọ̀dà jìnnìjìnnì bọ́ máa lẹ́jọ́. Gbàdámọ́sí oníkẹ̀kẹ́ ìrìnjà finiṣọ́ kẹ̀kẹ́ kan fẹ́yìn kan. ẹ wo sinimá ìkóná lálàjì. ó ṣí èrè ni wèrè ni ẹni ọlọ́kí ni mo borí burúkú iná. aṣọ tiẹ̀ ní làákàyè mo pọ̀ ní làákàyè ni ṣé nígbà tí wọ́n jáde láàárọ̀ ìtókù ònú léyìí ẹran mélòó ni wọ́n fi sílẹ̀ ṣé wọ́n ò jẹ ẹran kan tó jáde láàárọ̀ yìí. Gbàdámọ́sí oníkẹ̀kẹ́ la kọ́lé àbúdá blockbuster ìdílé bọ́ọ̀dù àdìyẹ ṣílẹ̀ kẹ́kẹ́ tí jẹjẹ. tí n bá pe 1 2 3 oṣù tẹ ìfẹ̀nú ayé yín ó yẹ báàbù fún. bẹ́ẹ̀ ni ó yẹ báàbù. 1 2 3. ẹ báàbù. I'm a socialite, entertainment icon, family brouhaha. Yay! Seja Rastafari. Fẹ́fẹ̀rẹ̀ sáfara. Sẹ́rìn Ọdúnládé Adékọ́lá. Kẹ́mi Afọlábí. Latif Adédìméjì. Kúnlé Afọ. Victoria Kọ́láwọlé. Túndé owó kò níran. Usman Gbadebo. Musiliu Ajikanlebu Fan. Ọmọlájà Ìbàdàn. Oyin Kẹlẹ́gùn Bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Gbàdámọ́sí oníkẹ̀kẹ́. Subtitled in English. A ti gbé jáde báyìí o. Tẹ́ bá ní ẹ fi iṣẹ́ kẹ̀kẹ́ lẹ̀ tí gbogbo ayé ti mọ̀ yín mọ́ tẹ́ wá lẹ̀ fi lẹ̀ ẹjọ́ ìwé wo lẹ kà tẹ́ fẹ́ fi ríṣẹ́ mi. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6. Movie City. Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos. Headmaster Films Nigeria Limited. Ní Arena Shopping Complex Bolade Oshodi ló ń distribute yẹ. Gbàdámọ́sí oníkẹ̀kẹ́ la kọ́ lẹ́yìn. Ó kọjá fẹ́ràn yà ti gbé jáde. Ìdẹ̀bẹ̀kẹ́tẹ̀ mi dín tòró ní lóko. Adé orí ọ̀kì. Ilé àkàlẹ́kù ní kàwé. Bẹ́ẹ̀ni Bọ́dá Gbàdá. Yes man.